ṣeun gan olóòtú. Èmi ni máa ń jẹ́ arákùnrin Láìsí Bíòkú Bámikọ́lé, ìkan nínú àwọn tí ń darí nípa eré àṣà ìbílẹ̀ àti nípa àwọn eré ìdárayá àti nípa àwọn nǹkan tá lè mọ bẹ̀wò yìí tí Ọlọ́run bá dàbí tí a rí pé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu tí kò sí ní ìlú mi tí wọ́n lè máa wá ṣe ní ìlú wa. Àwa la wà nípa ẹ̀ ní ìjọba ní ìpínlẹ̀ Plateau, èyí tí olórí ìlú wa Patrice Talon yàn sí àyè yìí ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún tá a wà ní inú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nǹkan tó gbé wa sí ìlú Òpòbẹ́ lónìí nípa ayẹyẹ ti ẹgbẹ́ tí àwọn eléré ìdárayá tí wọ́n gbé kalẹ̀ ní òní. Wọ́n ní àwọn gbé ọ̀tẹ̀ òdeyódè ó dópin ní òní. Nǹkan tí wọ́n pè wá fún ni pé àwọn fẹ́ ṣe nípa ìjáde ẹgbẹ́ ìsowọ́pọ̀ gbogbo àwọn òṣèré ti gbogbo ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́. Òun náà ló gbé wa wá, ni wọ́n ní a gbọ́dọ̀ wá nítorí àwa ni ìjọba àpapọ̀ yàn ní ipa ọ̀rọ̀ àṣà ìbílẹ̀ ti ìlú ti gbogbo ìpínlẹ̀ Plateau. Nǹkan tó fà á tí a fi wá sí inú ìjọba ìbílẹ̀ Ìpòbẹ́ ní òní ni. Ìmọ̀ràn tí mo lè gbà wọ́n kò jẹ́ ìmọ̀ràn tó pọ̀. Kí wọ́n kọ́kọ́ wá kí wọ́n wá wo irú nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Òpòbẹ́ ní àárín àwọn eléré ìdárayá ní kínní. Wọ́n ní gbogbo ibi tí ìfẹ́ ò bá ti sí, nǹkan rere ò lè ṣẹlẹ̀ níbẹ̀. Tí ìfẹ́ bá ti wà, wọn ìlọsíwájú ó dé. Ìlọsíwájú náà tí wọ́n ń gbọ́ fún ẹgbẹ́ fún gbogbo àwọn òṣèré, ìlọsíwájú náà ni à ń fẹ́. Ó jẹ́ nǹkan pàtàkì. Tí ìlọsíwájú, tí ìfẹ́ bá ti wà, ìlọsíwájú ó bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Mo bẹ̀ gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó kù ní inú ìpínlẹ̀ Plateau, Ìfọ̀yín ní Ìsákété, Àjáwẹ́rẹ́ àti Kétu kí wọ́n wá sí báyìí láti wá wo bí tí bí ṣe lọ́gbà, àti gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní gbogbo Benin kó lè fi jẹ́ àríkọ́gbọ́n àti àríkọ́ṣe ní inú ìjọba ìbílẹ̀ títí. Nǹkan tí mo fẹ́ sọ fún wọn ni pé kí wọ́n tẹ̀síwájú nípa ọ̀rọ̀ àṣà ti ìbílẹ̀, kí a lè gbé ètò àti àṣà Yorùbá ní àrùgẹ. Kí wọ́n tẹ̀síwájú. Wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, bí kì í ṣe pé ẹni tó bá mú dé òpin. Kí ẹ tẹ̀síwájú, Ọlọ́run bá ó sì fún yín ṣe.